Àwọn èèyàn kan wà bí ewé orí igi ni wọ́n jẹ́, wọ́n á bá ọ rìn fún ìgbà díẹ̀ ṣùgbọ́n wọn ò ṣe é gbára lé. Iṣẹ́ wọn ò sì ṣe é gùn lé torí pé wọ́n jẹ́ aláìlera, wọ́n jẹ́ aláìlefẹsẹ̀ múlẹ̀, wọ́n kàn wà nínú ayé rẹ fún ọ̀ba ìgbà díẹ̀ ni láti fún ọ ní ìbòjì gẹ́gẹ́ bí ewé. Wọ́n wá nítorí ohun tí wọ́n máa nílò lọ́wọ́ rẹ ni. Nígbàkúgbà tí atẹ́gùn ìjì díẹ̀ bá fẹ́, wọ́n lọ nìyẹn. O ò lè bínú sí wọn. Irú ẹni táwọn jẹ́ nìyẹn. Ìkejì, àwọn ọ̀rẹ́ bí ẹ̀ka igi. Àwọn wọ̀nyí lágbára, wọ́n ní okun díẹ̀ ju ewé lọ, ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣọ́ra fún wọn. Wọ́n ṣetán láti fara mọ́ ọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n á sì ṣe bí ẹni dúró ní onírúurú àkókò tó bá ń là kọjá. Ṣùgbọ́n nígbà tí ìjì bá dé, wọ́n á yí àdànù. Ó sì ṣeé ṣe kó má rí wọn mọ́. O ò lè gbára lé àwọn wọ̀nyí bákan náà o, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n fi díẹ̀ kíra jọ àwọn ìpele ọ̀rẹ́ àkọ́kọ́ tí a pè ní ọ̀rẹ́ bí ewé lọ. Wọn ò lè gbé ẹrù tó wúwo. Kó o tó ṣẹ́jú pẹ́, wọ́n ti ya dànù ní àkókò ìjì líle. Ìdí rèé o tó fi ní láti wọlẹ̀ dáadáa. Síbẹ̀ o ò lè bínú sí wọn náà torí irú ẹni táwọn náà jẹ́ nìyẹn. Ìpele kẹta ni àwọn bíi gbòǹgbò. Irú àwọn ènìyàn wọ̀nyí máa ń ṣòro láti rí nítorí wọn ò wọ́pọ̀. Ṣùgbọ́n tó o bá ti ní àǹfààní láti ní ọ̀kan nírú èèyàn bíi gbòǹgbò, ó ti rí nǹkan láhe. Wọn kì í ṣe àṣehàn, wọ́n jẹ́ olótìtọ́ tó lè fọ́. Wọ́n jẹ́ aláìlera, wọ́n jẹ́ aláìlefẹsẹ̀ múlẹ̀, wọ́n kàn wà nínú ayé rẹ fún ọ̀bá ìgbà díẹ̀ ni. Wọ́n á máa láti fún ọ ní ìbòjì, wọ́n sì ràn ní lọ́wọ́ gẹ́gẹ́ ìṣòro. Ìtẹ̀síwájú rẹ á máa jẹ wọ́n lógún ní gbogbo ìgbà. Inú wọn á máa dùn sí ìṣerere rẹ. Wọ́n á máa ṣe ọ́ lóore tí ò láriwo lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n á sa gbogbo ipá wọn láti gbé ọ ró ní àkókò ìkorò. Iṣẹ́ tiwọn ni láti gbìn ọ́, kí wọ́n bójútó ọ kí wọ́n sì bomi rin ọ́ lábẹ́ bó ti wù kí ó rí. Wọ́n fẹ́ràn rẹ àti ohun gbogbo tó o jẹ́. Ìwé Òwe orí 22 ẹsẹ̀ 24 wípé wọ́n á máa súnmọ́ ni ju arákùnrin ẹni lọ. Gẹ́gẹ́ bí igi ti lè ní ewé àti ẹ̀ka tí ó pọ̀, gbòǹgbò igi ò wọ́pọ̀. Ọ̀rẹ́ bí gbòǹgbò igi máa ń ṣòro rí. Bẹ́ẹ̀ ibikíbi ló ti lè pàdé wọn. Nítorí ìdí èyí, jẹ́ kí èrò rẹ nípa gbogbo ènìyàn máa jẹ́ rere. Má ṣe wo ẹnikẹ́ni mọ́lẹ̀. Máa hùwà dáadáa sí gbogbo ẹni tó o bá pàdé, torí o ò mọ ẹni tó ń kíyèsí ọ. O ò mọ ẹni tó ń kíyèsí ìwà rẹ. Àwọn ohun tó o gbọ́dọ̀ kíyèsí lára ẹni tó ń súnmọ́ tàbí tó ń súnmọ́ ọ. Àwọn ìwà ọmọlúàbí rẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é wo àwòkọ́ṣe rẹ̀, tó ṣe é fọkàn tán, ẹni tó lè tọ́ ọ sọ́nà bí o ti lè ṣe àtúnṣe àwọn àṣìṣe rẹ, ẹni tó lè dáríjini nínú ìrọ̀rùn, ẹni tó ní ìfẹ́ tí kò ní tẹnu mọ́ àwọn àṣìṣe tó o bá ní, ẹni tí á jẹ́ kó o mọ̀ pé ọ̀nà àbáyọ wà fún àwọn ìkùnà rẹ. Nítorí náà, ṣọ́ ọ̀rẹ́ yàn bí o bá yan ọ̀rẹ́. Ní lọ́kàn nígbàkúgbà tó o bá fẹ́ yan ọ̀rẹ́ pé kò ṣeé ṣe kí gbogbo èèyàn fẹ́ràn rẹ. Má sì ṣe rò pé irú àwọn èèyàn bíi tiẹ̀ nìkan ló máa fi ṣọ̀rẹ́. Ọ̀rẹ́ gidi ṣeé ṣe kí ó má jẹ́ irú èèyàn bíi tiẹ̀. Ó ṣeé ṣe kó ní àwọn ẹ̀bùn abínibí tó yàtọ̀ sí tiẹ̀. Ẹ lè jọ jẹ́ ojú ẹgbẹ́. Ó lè jù ọ́ lọ tàbí kó má tó ọ lọ́jọ́ orí. Ní ti owó, ọrọ̀, ipò níní àti ìmọ̀ ẹ̀kọ́, àṣà àti ìṣe yín lè yàtọ̀ síra. Ohun tó ṣe pàtàkì ni pé kí o ní ọ̀rẹ́ gidi bíi gbòǹgbò. Má sì ṣe yan ọ̀rẹ́ púpọ̀. Ìwé Òwe orí 22 ẹsẹ̀ 24 wípé ẹni tí ó ní ọ̀rẹ́ púpọ̀ ó ṣe é sí ìparun ara rẹ̀. Ṣọ́ra fún àwọn ọ̀rẹ́ tó rẹ́ ọ jẹ, tó sọ̀rọ̀ rẹ lẹ́yìn, tó yẹ àǹfààní rere mọ́ ọ lọ́wọ́, tí kò rí pàtàkì nínú àṣeyọrí kékeré tó o ní tàbí tó parọ́ mọ́ ọ lọ́dọ̀ ẹlòmíràn. Yẹra fún irú wọn. Wọn ò mọ̀ ju nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ lọ, kí wọ́n sì tún wọ́ ẹ nílẹ̀. Wọ́n á sọ ẹ́ dẹni yẹpẹrẹ. Wọ́n lè máa rẹ́rìn sí ọ ṣùgbọ́n inú wọn korò sí ipò rẹ, inú wọn korò sí ìṣe rẹ, ìsọ̀rọ̀ sí rẹ, bó o ti rí àti ohun tó o gbàgbọ́. Wọ́n lè já ọ kulẹ̀ nígbàkúgbà. Àwọn ọ̀rẹ́ tòótọ́ bíi gbòǹgbò kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n á jẹ́ kó o mọ iyì ara rẹ. Wọ́n gbàgbọ́ nínú ohun tó o jẹ́. Wọ́n pe àkíyèsí rẹ sí ẹ̀bùn tó o ní tó ò tí ì ṣàwárí gan fúnra rẹ̀. Ìwé Òwe orí 27 ẹsẹ̀ 17 wípé irin a máa pọ́n irin, bẹ́ẹ̀ ni ọkùnrin pọ́n ojú ọ̀rẹ́ rẹ̀. Wọ́n á tọ́ka rẹ sọ́nà àbáyọ láti inú aginjù ayé. Nítorí náà fi àwọn ọlọ́gbọ́n èèyàn ṣọ̀rẹ́, kì í ṣe nítorí pé wọ́n mọ̀wé tàbí nítorí wọ́n ní ọlá tàbí ọrọ̀, ṣùgbọ́n nítorí pé wọ́n ní ìfẹ́, wọ́n ń lo làákàyè, ìwà wọn ò sì yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnu wọn. Irú àwọn ènìyàn yìí ni kí o wá láti fi ṣe ọ̀rẹ́. Ọlọ́run á dẹ̀ ràn ọ́ lọ́wọ́. Àwọn èèyàn kan wà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wa salatu wa salamu ala asrafil sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la hawla wa la quwwata illa billahil azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
ọpẹ́ ni fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó ti wà kí gbogbo ayé tó wà, ọba tó máa bẹ nígbà tí ò ní sí ẹ̀dá kankan mọ́. Kábíyèsí Allahu subhanahu wa ta'ala, Allahu akbar kabira. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣọ́ wa títí di wákàtí yìí. Àwa ti ara Ọlọ́run tó ṣọ́ wa títí di wákàtí, àfi kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́ àti ìgẹ̀ ọlá Ọlọ́run ọba kó lọ máa bá síwájú wa, ọ̀gá wa, ẹni tí Ọlọ́run rán sí wa pé kó wá fi wá mọ̀nà. Àtúnpadàbọ̀ oore náà fún orí kọ̀ọ̀kan èmi àti yín kó wá jẹ́ ayọ̀, kó jẹ́ ọpẹ́. Àpadà sí aburú, àpadà sí ìgbà, kò ń ṣe pé ó lówó kò lówó mọ́, kò dẹ̀ ń ṣe pé ó kọ́lé kò kọ́lé mọ́, kò ń ṣe pé ó bímọ kò bímọ mọ́, bí òun ṣe pé ó ti wà nínú ẹ̀sìn Islam ó wá lóhun ò ṣe mọ́. Àpadà sí aburú leléyìí, Ọlọ́run má jẹ́ kó kan èmi àti yín, kọ́lọ́run wá túbọ̀ fi ẹsẹ̀ wa rinlẹ̀ nínú ẹ̀sìn náà, kó wá jẹ́ ìtẹ́wọ́gbà ní ilé ayé wa àti nínú sàárè àti lọ́jọ́ gbéǹde àlìkíyámọ̀. Mo wá kíra wa ní kí ọlá, ìkí ọlá, ìkí tá a máa kíra wa lọ́jọ́ gbéǹde àlìkíyámọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Brọ́dà mi àti sísá mi, sísá Ṣadé Gold láti Austria. Sísá Ṣadé Gold, ẹ máa gbà mí lálejò. I'm coming to Austria tomorrow. Wow! Mo ń bọ̀ ní Austria ní ọ̀la, inshallah. Surprise la fẹ́ fi ṣe. Ìkan ní ara àwọn fámìlì wa, àwọn náà fẹ́ tí tọ́lọ́run lò wá fún, tọ́lọ́ gbogbo wa fún pátápátá, ló fẹ́ ṣe nìkáì ní Austria ní ọjọ́ Saturday, but mi ò tí ì ní ṣí aṣọ lójú orúkọ yẹn. Tá bá débẹ̀ lágbára Ọlọ́run, àjọṣe live video so that ó máa surprise everybody gan pé wow. But inshallah ọjọ́ Saturday ni, but lágbára Ọlọ́run máa wà ní Austria ní ọ̀la ní agbára Ọlọ́run. Sista Bímbọ́lá, assalamu alaikum. Sista Islamia, assalamu alaikum. Ẹ̀yin wo lẹ wà ń bẹ̀ o, please, ibo lẹ ti join wa, ibo lẹ ti ń wò wá, ibo lẹ ti darapọ̀ mọ́ wa, ṣé ti bá wa share. Orúkọ tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Sabi Sanusi, aya ọba, olórí one, láti ìlú UK. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa, kọ́lọ́run kó fi wá lọ́kàn balẹ̀. Please, brother mi àti sister mi, ibo lẹ́yìn náà ti ń join wa, ibo lẹ ti ń wò mí, ibo lẹ ti darapọ̀ mọ́ wa, ṣé Austria ni, ṣé France ni, ṣé Australia ni, ṣé Nàìjíríà ni, ṣé Ṣàgámù ni, tàbí Pẹ̀rù tàbí Kẹ́nẹ́. Kọ́lọ́run kó gbàdúrà wa, kó ṣe dáadáa fún wa. Now topic tá fẹ́ sọ ní ọjọ́ títí òní, àwọn sísítà wa náà fún wa ní ọ̀rọ̀ náà wípé kí àwọn ẹlòmíì kan fi ṣe àríkọ́gbọ́n, bọ̀ abẹ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala kán má fi wá ṣe àríkọ́gbọ́n aburú. Please, tẹ́ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n máa rí love, ẹ jẹ́ kí n máa rí like, ẹ dẹ̀ jẹ́ ká máa share, please. Ẹ̀yin náà lè type ẹ̀ síbẹ̀ pé àwọn tó bá ń join ni wa kán máa bá wa máa share. Please share. Kó tó di wípé a máa bá ètò lọ, sísá mi ìyá ọ̀kọlà láti ìlú Saudi, sísá Fatima, assalamu alaikum. Sísá mi, brọ́dà mi Mariam, tàbí sísá Mariam, sísá Khadija, assalamu alaikum. Gbogbo wa pátápátá ni mo kí, torí tá bá ti bẹ̀rẹ̀ program ń sìn, mi ò tí ní wá fẹ́ padà sẹ́yìn láti máa dárúkọ àwọn èèyàn mọ́, nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. But now ẹ jẹ́ kí a máa bá ètò lọ lóní pẹrẹu báyìí. Gbogbo iléeṣẹ́ ń gbọ́ mi o, please, ẹ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n rí love, ẹ jẹ́ kí n rí like, ẹ jẹ́ kí n rí love, ẹ jẹ́ kí n rí like tẹ́ bá ń gbọ́ mi o. Now ọ̀rọ̀ náà lọ báyìí, sísítà yìí inú Europe ń bíbá iná wà, but mi ò ní dá orúkọ because kíní yìí náà kò ń ṣe sísítà nìkan, kò ń ṣe sísítà wa nìkan yìí ló kàn, ó kan onílé, ó kan àlejò. Ọ̀rọ̀ yìí dẹ̀rẹ̀ ó lọ sórí single parent, orí single parent gangan lèmi máa sọ wípé ó dálé lórí. Reason tó fi jẹ́ pé orí single parent ló dálé lórí, gbogbo wa náà la máa farabalẹ̀, la máa rí àgbọ́yé ẹ̀ wípé orí single parent ni ọ̀rọ̀ yìí ló ti jáde.
sísítà yìí ní àwọn mú ọmọ àwọn wá láti Nàìjíríà ní age of 15 years old. Ọmọ yìí tó wá jẹ́ ọmọ 15 years old, bàbá ẹ̀ òun àti ìyá ẹ̀ hàn jọ sí mọ́. Ìgbà tí wọ́n dé ìlú òyìnbó, wọ́n fẹ́ ọkọ míì, wọ́n bímọ fún ọkọ míì. Wọ́n nígbà tí ọmọ yìí mọ ọkọ míì tán bí ọmọ yìí, pé ó ti jẹ́ step father ẹ̀ ń sìn tó bímọ fún bíbá ẹ̀, torí pé bàbá ọmọ tí à ń sọ yìí, bàbá ẹ̀ wà ní Nàìjíríà ni bàbá tòun wà, bọ̀ sísà yìí mú ọmọ ẹ̀ wá láti wá join ẹ̀ ní ìlú òyìnbó. Ẹni tó wá bímọ fún, tí sísà bímọ fún ní bíbá yẹn, ìyá girl yìí, wọ́n ti wá jà, oníkálukú ti wá lọ nílọ ẹ̀. Sísà wá tí wá ń dètì ẹlòmíì tí sísà yìí wá ń dètì, because sísà yìí ti ríra wọ́n sìn wípé as a single mom, wọ́n ti mú ọmọ ẹyọ kan wá láti Nàìjíríà, wọ́n ní ọmọ ẹyọ kan ṣo ní ibí báyìí, ó jẹ́ ọmọ méjì. But problem tó wá wà ń bẹ̀ ni wípé sísà yìí máa ń ní, kò ń ṣe boyfriend ẹyọ kan ló ní. Ẹni tó bá dẹ̀ wá mọ̀, tó bá use mọ́ ọ̀rọ̀ ìlú òyìnbó ń bíbá yìí, everybody uncle ni. Ó ní mistake tí òun ṣe ń bẹ̀ ni wípé àwọn ò jẹ́ kí ọmọ yìí mọ̀ wípé boyfriend àti uncle ẹni tó gbé wálé, because wọ́n ní kò ń ṣe boyfriend àkọ́kọ́ táwọn ní nìyẹn, lẹ́yìn ìgbà táwọn fi ọkọ àwọn sílẹ̀, kò ń ṣe boyfriend àkọ́kọ́ táwọn máa kọ́kọ́ ní nìyẹn. But àwọn boyfriend tó bá ní, tó mú wálé, tọ́mọ yẹn mọ̀, ọmọ yẹn ti jẹ́ teenager, ẹ understand sìn, ẹ mọ̀ 10 years ló mú wá, but ó ti ń lọ sí bí ọmọ 17, 18. Tó yẹn, àwọn boyfriend tó bá invite wálé, uncle ni. Wọ́n dẹ̀ ní òun trust ọmọ òun máa ń fi ọmọ yẹn sílẹ̀ pẹ̀lú uncle as in boyfriend ìyá láti lọ sí ibi iṣẹ́. Gbogbo iléeṣẹ́ ń gbọ́ mi, tẹ́ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n rí love, ẹ jẹ́ kí n rí like, ẹ jẹ́ kí n rí sign wípé ẹ̀ ń bá mi ká lọ, àjọ ń bára wa ká lọ lórí nǹkan tí mò ń sọ yìí. Okay. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ó ní boyfriend tóun ní 2019 bíi January ló sọ wípé àwọn pàdé. Òun dẹ̀ rí wípé bóyá ẹni tó wà responsible ni, òun finú tọ́, òun fi ọkọ̀ tọ́. Bọ̀kọ̀ wá ń ṣe wípé nǹkan kan wà láàárín òun àti boyfriend yẹn at that moment, wípé because àwọn plan pẹ̀lúra àwọn wípé ó fẹ́ fẹ́ òun náà dẹ̀ fẹ́ fẹ́. Ó máa wá ń wá sílé ọ̀dọ̀ òun. Tóun bá lọ lẹ́mọ̀ ẹ́, kó ti ní boyfriend tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ó máa ń fi wọ́n lẹ̀ ńlé, ó máa fọmọ náà sílẹ̀ ńlé. Tóun bá wá lọ síbi iṣẹ́ báyìí, new boyfriend ẹ̀ yìí ń sìn, òun ló kù pẹ̀lú ọmọ yìí nínú ilé. Ká má fa ọ̀rọ̀ gùn, new boyfriend sister yìí, ó ta sí ọmọ girlfriend ẹ̀ la máa pè. Ó ta sí ọmọ girlfriend ẹ̀. Ọmọ girlfriend according to nǹkan tí ìyá ọmọ sọ ń sìn, because ìyá ọmọ ní ọ̀rọ̀ yìí ló gbé nínú wípé irú nǹkan yìí tó ṣẹlẹ̀, àwọn ẹlòmíì either kó ti ṣẹlẹ̀ sí wọn lábẹ́ or kó fẹ́ ṣẹlẹ̀, bọ̀ tá bá gbé síta báyìí so that àwọn ẹlòmíì á lè jẹ́ wake up alert fún àwọn ẹlòmíì, k'Ọlọ́run má jẹ́ kí wọ́n fi wá ṣe àpèjúwe aburú. Gbogbo ìgbà tí ìyá bá ti lọ síbi iṣẹ́ ń sìn, boyfriend àtọmọ lọ́jọ́ wà nínú ilé. Boyfriend ìyá ti ta sí ọmọ. Ó máa di wípé ìyá nígbà míì wà tóun bá wà níbi iṣẹ́, òun máa pè, á sọ pé òun lọ ra nǹkan fún, àwọn jọ jáde lọ, àwọn lọ ra take away, àwọn lọ ra nǹkan kan.
bọ̀ òun ò fura ńgbà yẹn, òun ò really mọ̀, òun ó jẹ́ ẹni tóun trust tóun fọkàn tán tó dẹ̀ jẹ́ wípé kò ń ṣe boyfriend àkọ́kọ́ tọ́mọ òun máa mọ̀ nìyẹn, but àwọn ọmọ yẹn according to nǹkan tó ń sọ kò mọ̀ àṣẹ pé boyfriend ìyẹn pé boyfriend uncle ẹ mọ̀ báyìí máa ń mọ̀ everybody nílùú òyìnbó uncle kinní kan uncle gbádá ẹgbẹ́ bàbá gan ẹgbẹ́ ìyá gan uncle nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn pé òun ṣàfinú tọ́ boyfriend yẹn òun dẹ̀ mọ̀ pé ọmọ òun ò lè ṣe bẹ́ẹ̀ bọ̀ ká má fa ọ̀rọ̀ yìí gùn ó lóun wá rí wípé ọmọ yẹn sick ní bíi ending of October náà ní ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní sick October tó yí kọjá yìí ni mo ń bọ̀ ẹ jẹ́ n wò bóyá October ni bóyá September ni o yà bí ending of October ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní sick wọ́n wá bẹ̀rẹ̀ sí ní òun wá wò wípé irú sickness wo lélẹ̀ wọ́n ṣàmú lọ sọ́dọ̀ GP wá béèrè lọ́wọ́ ẹ pé ṣó taken ó lóun ò taken tẹmọ gba àwọn questions tí àwọn GP tó máa ń béèrè lọ́wọ́ àwọn ọmọ mo sọ fún yín pé wọ́n ti béèrè lọ́wọ́ ọmọ mi náà bẹ́ẹ̀ rí lójú mi gan ní pé ṣó súnmọ́ ọkùnrin ṣó bá ọkùnrin ní ẹni nǹkan kan papọ̀ ó ní bí ọmọ ṣe wá wojú òun nìyẹn kò ní yes kò dẹ̀ ní no wípé ọmọ kan wá wojú òun ni wípé GP wa dókítà wa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tàbó fẹ́ kí mọ́mì ẹ̀ ń kọ́ kó excuse ni bóyá kó lè ráyè bá òun sọ̀rọ̀ dáadáa ọmọ dẹ̀ ní yes ọlọ́ba ọmọ ìyá bá bọ́ síta ó wá kú ọmọ àti GP ọmọ bá ní yes pé òun bá èèyàn ní àjọṣepọ̀ wọ́n ṣàní ní kíyà wọlé ṣá wọ́n gba urine test wọ́n lọ ṣe urine test at the end of the day wọ́n ní ó taken ibi tí wàhálà ti wá ń ṣẹlẹ̀ lélẹ̀ wípé ta ló taken fún báwo ló ṣe jẹ́ òun ò rí ẹ kó ní boyfriend òun ò ká boyfriend mọ́ ẹ lọ́wọ́ ó ṣọmọ tó ń rìnrìn bẹ́ẹ̀ kíní kan ọmọ yìí ò jẹ́wọ́ o ọmọ yìí ò jẹ́wọ́ ta ló lóyún wọ́n nígbà tí boyfriend náà wá that is uncle aunty tí uncle náà dé wọ́n ṣàlàyé fún uncle wípé tàbó ò rí lágbájá nǹkan báyìí máa ló ṣẹlẹ̀ nǹkan báyìí máa ló ní GP náà máa sọ wípé ọmọ yìí máa lóyún wọ́n ní ó dẹ̀ ní kán fi sílẹ̀ fún wípé òun máa try láti bá sọ̀rọ̀ òun máa halẹ̀ mọ́ àti ọkùnrin bóyá ó lè sọ fóun nípa òun tún fílẹ̀ lọ́jọ́ yẹn òun lọ síbi iṣẹ́ ìyẹn ìyá lọ síbi iṣẹ́ ní pé night ni òun ṣe night òun dẹ̀ máa ń ṣe day òun máa ń ṣe papọ̀ ni nígbà tó máa di ní àárọ̀ ọjọ́ kejì ṣá boyfriend ìyá wa sọ pé kóun má wọrí kóun ti bá sọ̀rọ̀ kó sọ pé òun ò tí ì ṣetán láti sọ ẹni tó jẹ́ ẹni tó lóyún ó ní after ọ̀sẹ̀ kan láti ọ̀dọ̀ GP ọmọ wa sá kúrò nílé pé àwọn social worker náà pé òun wípé ọmọ ti wà ní ọ̀dọ̀ òun wípé kóun yọjú sí àwọn pé bí jìnnìjìnnì ṣe bo àwọn nìyẹn àwọn wá yọjú sí ọ̀dọ̀ social worker wípé wọ́n ti gẹ̀ẹ́tì ọmọ yẹn láti lè jẹ́ kó lọ sí because ìyá sọ tòótọ́ wípé òun sọ wípé àìdá òun mẹni tó lóyún tàbí òun mẹni tó lóyún kọ́ òun máa make sure pé ó boyún yẹn jẹ́ ibi tó ti ní wàhálà ẹ̀ ọkọ̀ ṣẹlẹ̀ nìyẹn pé ọmọ sọ wípé òun ò boyún jẹ́ ìyá sọ wípé ó máa parí school ẹ oyún yìí kò ń ṣe nǹkan tó plan fún òun gangan fúnra ara òun dẹ̀rẹ̀ òun ò plan fún ó máa ba oyún yẹn jẹ́ òun wá ní táwọn bá mọ̀ àwọn ò ní sọ bẹ́ẹ̀ fún pé nǹkan táwọn sọ fún yẹn òun ló ti ọmọ yẹn ń sìn láti lè lọ sá kúrò lé ẹ má bínú ẹjọ mo fẹ́ sáré nǹkan tó ṣe ọmọ yẹn nìyẹn sìn láti lè sá kúrò lẹ́sìn wípé òun ò fẹ́ kán ba oyún jẹ́ fún òun at the end of the day tán dé ọ̀dọ̀ social worker ká má fa ọ̀rọ̀ gùn social worker jẹ́ kí ìyá mọ̀ wípé nínú àwọn information tí ọmọ fún àwọn ọmọ jẹ́ kí àwọn mọ̀ wípé ó fẹ́ boyún jẹ́ fóun ní tipátipá number 1 number 2 boyfriend ẹ̀ tó jẹ́ uncle òun ló fún ọmọ lóyún sísá ní kò possible wípé kò lè ṣẹlẹ̀
because boyfriend òun ó mọ̀ pé ọmọ òun ni kò dẹ̀ kò ń ṣe nǹkan tó possible. At the end of the day àwọn social worker pe ọmọ bọ́ síta wọ́n dẹ̀ jọ ní meeting papọ̀ pẹ̀lú ìyá. Ọmọ sọ ní ojú ìyá kòrókòró báyìí wípé uncle ńkọ́ o, òun ló fún òun lóyún. Láti ìgbà yẹn àǹtí lòun ń pe aago uncle ò gbé aago. Ọmọ yìí ò dẹ̀ ready láti ba oyún jẹ́. Brother mi àti sister mi, Ọlọ́run má jẹ́ kí ilé wa dàrú, Ọlọ́run má jẹ́ kí wọ́n fi wá ṣe àríkọ́gbọ́n aburú. Nǹkan tó jẹ́ wípé ìyá ẹni tá à ń sọ yìí, ìyẹn woman tá à ń sọ yìí, ó wà nínú kí la máa lè sọ pé ó fẹ́ irú ìrònú tó wà, ẹ understand nǹkan tí mò ń sọ nísìnyí, irú condition tó wà. Kò ń ṣe nǹkan tó jẹ́ wípé bóyá ó kàn lè mú aago bóyá láti sọ fáwọn èèyàn, ó ń wo báwo làwọn èèyàn ṣe fẹ́ gbé ọ̀rọ̀ òun, báwo náà ṣe fẹ́ gbé ọ̀rọ̀ òun àti ọmọ òun. Brother mi àti sister mi, ẹjọ́ ta ló jẹ́ àti wípé irú advice wo lẹ feel wípé a lè gba àwọn single parents. Kò sí any ẹ̀ṣẹ̀ nínú wípé èèyàn jẹ́ single parent o. Ẹni tẹ́ bá fẹ́ pè wọlé, ẹ lè pè wọlé from now tẹ́ bá fẹ́ pè wọlé. Ta lẹ rò pé bóyá ó ní ìbáwí yìí? Ẹ jẹ́ ká gbé kọ̀ yìí o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀ Dr. Akane, Dr. Sabi àti gbogbo ilé. Àárọ̀ lẹ́yìn wa alẹ́ la wà ń bíbà. Ẹ káàárọ̀ ẹ kálẹ́. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ṣàlàáfíà lẹ wà? Alhamdulillah. Àwọn ti wà láàárọ̀ Friday nígbà tí. So topic tẹ̀gbé wa is a sensitive topic. Ṣé ń gbọ́? It's a very sensitive one. But mi ò blame woman yẹn o, ṣùgbọ́n màá sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn. Abiyamọ lèmi náà. Negligence, what happened is called negligence. It's called what we call negligence. It's not that because we were in health section. Ọmọ yìí ò ní mi jẹ́ kọ́mọ yẹn ṣẹ́ orí yẹn bá mi pé because ìyá ẹ̀ fúnra rẹ̀ ló mọ́kọ wálé fọ́mọ ẹ̀. You have a teenager and you are leaving your boyfriend. Téèyàn bá kọ́kọ́ single mother ó ṣe problem. Nǹkan tí mò ń sọ náà nìyẹn pé kò ń ṣàrùn. Either you decide to remarry or you take your mind off pé mo fẹ́ marry. Choose one person. Choose one person and let your daughter know that ọkọ mi lélẹ́yìí. Daddy and stepfather lélẹ́yìí. There are some things that we are trying to avoid. Western world lawa. This is your stepfather. Àwọn òyìnbó wọn bá fẹ́ra wọn mọ́ wọn kọra wọn sílẹ̀. Is there a remarry? If you want to remain single and look after your children. Negligence ti o fi kó bọ́ ọmọ yẹn ni. Ọmọ yẹn ò ní ṣẹ́yìn yẹn. Á bì mí. Ṣe é pé single mother tó ń jẹ́ sí ó ti jẹ́ kọ́mọ yẹn náà di single mother. Ó jẹ́ single mother ó tún jẹ́ kọ́mọ yẹn náà jẹ́ single mother because social worker ti wà involved wọn ní jẹ́ kọ́mọ yẹn ṣẹ́yìn yẹn. Tó bá sọ pé mo ṣe náà nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Ó dàbí wípé ọmọ ní according to nǹkan tí sister ìtàn sọ, ó dàbí pé ọmọ fi ọ̀rọ̀ yẹn lọ èèyàn kan ni kó tó di wípé ó lè gbégbèsè láti lè sá lọ lọ sọ́dọ̀ social. Ọdún sáà nǹkan tí mò ń sọ sí. Oníṣẹ́ oyún yẹn they involve social worker ti wà involve. Àwọn ṣẹ́ oyún mọ̀ because wọ́n ti bèrè lọ́wọ́ ọmọdé lóhun ò fẹ́ ṣẹ́ oyún. Ìyẹn ti ọdún sáà ń sìn wọ́n dẹ̀ ti jẹ́ kí ìyá mọ̀. Kò ní ṣe nìyẹn. Wọ́n máa appoint case officer fọmọ yẹn. Àfi dípò. Àfi lùkà ó dà ọmọ yẹn gan tó máa gbọ́ owó gọ́ọ̀mẹ̀ntì ló ṣe wà yẹn. But látara negligence ìyá yẹn ó ti kó bọ́mọ ẹ̀. Àwọn nǹkan mítọ́bí ni wọ́n á ṣe pé bí abiyamọ òfin ṣe fọ́ọ̀nù oní boyfriend kìíní oní boyfriend kejì. Why are you doing that? Tọkùnrin bá ṣe ẹ̀tẹ̀ fẹ́ ayé sílẹ̀ wọ́n ọkọ mi kò fẹ́ láti protect ara ẹ̀ fún nítorí nǹkan báyìí náà ni. Bẹ́ẹ̀ni. Ó wàá ṣe bẹ́ẹ̀ ni pé òfẹ́ fọkọ mọ́ nìyẹn dójú bẹ̀. O tún wá fọmọ sílé pẹ̀lú ọkọ. Àga ẹ̀rọ àtàtẹ̀ ṣe náà ti ṣe àtúnlò ìrọ́bà fọkùnrin kan sílẹ̀. Ọkọ ẹ̀gọ́ trust ẹ̀ ẹ̀fra yín sílẹ̀ o tún wá fi ọmọ sílẹ̀jà pẹ̀lú ọkọ mi ọkùnrin ní. Subhanallah.
fúnra rẹ̀ ló fọwọ́ rẹ̀ wá ọkọ fọmọ ẹ̀ tó dẹ̀ gba kádàrà. irú yẹn gan pàápàá gan ẹ má bínú sísá mi, irú yẹn gan pàápàá gan eléyìí tó ṣẹlẹ̀ yìí òun la rí àwọn boyfriend tó ti ń wálé tẹ́lẹ̀ ńkọ́ understand nǹkan tí mò ń sọ. ẹ mọ̀ pé abuse ni ó yẹ kó sún un àyàn gan ni because abuse ni fọmọ yẹn that girl has been through a lot of trauma assault wọ́n ti assault ọmọ yẹn wọ́n rape ẹ̀ ló máa jẹ́ ó dẹ̀ ń dùn wọn kò mọ́ láì dá bóyá bọ̀dá ọ̀pọ̀ àkọ́kọ́ ti ṣe bẹ́ẹ̀ fún wọn kò kejì ti ṣe bẹ́ẹ̀ fún wọn kò kẹta ti ṣe bẹ́ẹ̀ fún yóò dé kó bí ara sí tó ń trust àwọn boyfriend yẹ tó bá sọ fún gan ó lè má sọ pé ó lè má gbà fún pé tòótọ́ lọmọ yẹn ń san ó lè rò bí wọn kò láìkí wọn so látara negligent títí ó ti kó ọmọ yẹn báyìí àfi kọ́ lọ́ọ́ ṣàforíjì fún wọn because ọlọ́run ṣàforíjì fún wọn ọmọ yẹn o tí ó ti pé òun ṣe and social work ti wà involve ọmọ yẹn láti bí ọmọ yẹn ni ó kàn yẹ pé unfortunately ọmọ yẹn ti pass through a lot and ọmọ yẹn á rò bí have good life ní tí ìyàwó live so sàrámà ní pé jẹ́ kí lómi náà sọ̀rọ̀ ẹ ṣé gan ni àmì ẹ ṣé gan ni sísá mi sàrámà lè kún ramtula barakatu. Ó jẹ́ nǹkan tó ṣe ni láàánú ó ṣe ni láàánú but ẹ̀kọ́ ńlá ni eléyìí jẹ́ fún ẹni tó bá ní single parent is not kò ń ṣàrùn number one single parent kò dẹ̀ ń ṣe pé forbidden ọlọ́run ti mọ ìgbésẹ̀ oníkálukú wa ọlọ́run dẹ̀ ti mọ ìrìn àjò wọ́n ní ẹni tí ò bá ì tí ì kú kó má ti rora ìpín tìtorí ẹ̀ tó bá lọ́kọ lẹ́yìn tàbí oníyàwó lẹ́yìn má fi ẹni tó bá jẹ́ single parent má fi ṣe yẹ̀yẹ́ má fi ẹni tó bá jẹ́ single parent pé bóyá kò mọ̀ ṣe no bí ọ̀rọ̀ ilé ayé bó ṣe rí nìyẹn ẹni tó bá jẹ́ single parent ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ rẹ̀ ní 80% gan pàápàá gan mi rò pé ó wù ìṣẹ́ ó gbàdúrà because it's not something tó jẹ́ pé bóyá ó easy but tí èèyàn wá bára ẹ̀ ní condition yìí tí èèyàn bá bára ẹ̀ ní condition yìí because nǹkan tó ṣẹlẹ̀ yìí ń sìn ó lóyún fún boyfriend ìyá ẹ̀ number 2 ó tún wá lóun ò níṣẹ́ oyún understand nǹkan tí mò ń sọ boyfriend ìyá gan ń sìn gan òun gan ti sá pápá bora tàbí àwọn ṣe máa ń pe ọ̀rọ̀ yẹn ó ti fi họ ó pe fóònù ẹ̀ ń sìn yìí kò gbé kọ̀ lòun mọ́ ẹni tó dẹ̀ níyàwó ńlé ni ṣe rí bí gbogbo kinní yẹn bó ṣe wọ́n ń sìn ṣé kó lọ question ní sìn please bóyá ẹ lè down by type tàbí nǹkan kan wípé ṣé sísá yìí lè lọ sílé bọ̀bọ́ yẹn ń sìn láti lè lọ accuse ẹ̀ nílé ẹ̀ wípé ó ṣe nǹkan báyìí tàbí kí lẹ rò wípé bóyá ó lè ṣe nírú ibẹ̀ yẹn tàbí kó kàn fi sílẹ̀ kó máa wò bẹ́ẹ̀ yẹn kó gbà fọlọ́ at the end of the day ọmọ ti kúrò nínú ilé ọmọ ti wà lọ́wọ́ àwọn ìjọba ń sìn àwọn ìjọba ló máa bùkátà àbóyá wọn gbalé wọn ṣe gbogbo everything ìyẹn ti wà lọ́wọ́ tọmọ ti pọ̀n sọ́wọ́ ìjọba ń sìn but still yet náà bó ṣe pọ̀n sọ́wọ́ ìjọba yẹn nǹkan burúkú ló máa jẹ́ fún ọmọ yẹn láti lè máa ronú yẹn ó dẹ̀ lè má jẹ́ bẹ́ẹ̀ ń sìn because àwọn nǹkan míì tí ò yẹ kó fọ́ ní ìgbà mi ó máa ń fọ́ ní lọ́dọ̀ ọmọ ń sìn èèyàn mọ nǹkan tí ọmọ sọ tí bọ̀bọ́ máa ti sọ fọ́mọ ó lè ní I'm just your mommy's friend èmi àti ìyá ẹ̀ àjọ ní anything papọ̀ mo kàn ń wá láti help ni or something like that ọmọ tí ò ṣerú nǹkan bẹ́ẹ̀ ó lè ti fall in love pẹ̀lú boyfriend irú yẹn bẹ́ẹ̀ yẹn ń sìn bọ̀ àwọn wọ́n fẹ́ ṣe lókù òru ni torí ẹ̀ lèmi náà ṣe ń sọ pé nínú Europe yìí náà ló ti ṣẹlẹ̀ nínú àwọn ìlú yìí náà tó jẹ́ pé ọ̀rọ̀ benefit ó ń lọ nǹkan tí mò ń sọ yìí bí ò jẹ́ ní London á jẹ́ bí ò jẹ́ UK ó á jẹ́ Dublin nínú méjèèjì yẹn ibi tí nǹkan yẹn ṣẹlẹ̀ nìyẹn. ṣé wá ń rò wípé mò ń retí pé bóyá kẹ́ type tàbí tẹ́ bá fẹ́ pè wọlé àìlè gbá kọ́ lẹ́yọ kan sí ṣé ẹ rò wípé kó lọ fèsì bọ̀bọ́ yẹn kó lọ bá nínú matrimonial home ẹ̀ ni tàbí kó yọ̀ǹda kó rọra bò bẹ́ẹ̀ yẹn kó ní kálukú dẹ̀ kán máa bá eré àníyàn wọn lọ kí ni opinion tiwa kí ló opinion tiyín
bóyá ẹ̀yin tẹ́ máa wò létà tàbí ẹ̀yin tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá ní àǹfààní láti pè wọlé ẹ lè fi comment sílẹ̀ because gbogbo nǹkan tá à ń sọ yìí náà ẹni tó ní ọ̀rọ̀ òun náà yìí máa wá síbẹ̀ ó yìí máa ka àwọn comment táwọn èèyàn tán bá fi sílẹ̀ ńbẹ̀ bọ̀ eléyìí kàn jẹ́ ẹ̀kọ́ fún àwọn single parent tó kù wípé ẹ jẹ́ ká in short kò ń ṣe ọmọ tó jẹ́ teenager gan láti ọmọ kékeré ọmọ 5 years ọmọ 5 years. ìmọ̀ bẹ́lẹ̀ yìí ṣe jẹ́ báyìí o a kàn ń gbọ́ pé ó ń dùn ni ó dẹ̀ ti gbéra ẹ̀ o mi ò rí gbé ni o bóyá màá pe nọ́mbà yẹn padà nísìnyí màá pe nọ́mbà yẹn padà ó kàn ń ríǹgì ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ kálẹ́. Wa alaikum salam ẹ kálẹ́ o ṣàlàfíà lẹ wà ṣe fẹ́ bá wa dá sétò ni. Bẹ́ẹ̀ ni Abdulaziz ló ń sọ láti Nàìjíríà. Ok assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ ṣé gan ni o. Ok o. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ̀kọ́ tí mi kàn wò níbi ètò tẹ́ ẹ sọ. So according to Sharia kò dáa kí èèyàn jẹ́ sí kó èèyàn kọ́kọ́ lẹ̀ kó divorce kó wá dá wà tí òbí yẹn ìgbà tó mọ̀ pé òun ò lè dá tó òun ò lè máa dúró nǹkan tó tọ́ kéèyàn kó tọ́ òun ni pé kó rì máa rì. ẹ kú làákàyè à ń gbọ́ yín ẹ kú là à ń gbọ́ yín yà à ń gbọ́ yín. nǹkan tó mọ̀ pé tọ́ òun ni kó rì máa rì ìṣẹ̀ tó fi ní boyfriend so obìnrin yẹn ìyá yẹn wo ló ní fọ́ọ̀tì tó pọ̀ jù. Òun ló ní fọ́ọ̀tì tó pọ̀ jù gbé ṣe òun ní fọ́ọ̀tì tó pọ̀ jù. Ẹ ṣe gan ni. Tí ó fi ní boyfriend kò bá kúkú rì máa rì àbí please fẹ́ possibility wà fún ọmọ yẹn tó jẹ́ bí ọmọ ẹ̀ tó bí. Bọ̀dọ̀ kó ṣàánú wa. Àmín ẹ ṣe gan ni jazakallahu khairan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àmín. Kí ọ̀rọ̀ ńlá ni brother Azeez náà sọ yìí pọ́ìntì ńlá ló gbé jáde Allahu Akbar kẹbíra pọ́ìntì ńlá tó lágbára gan ni wípé àǹtí yìí ò ṣe rìmárì. Sísá Táíwò Arámidé salamu alaikum láti Amẹ́ríkà ṣàlàfíà lẹ́wà ọlọ́run gbàdúrà wa brother Aríyọmí brother mi salamu alaikum warahmatullahi wabarakatuh. Pọ́ìntì yẹn mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí bọ̀ ẹ jẹ́ ká gbé kọ̀ yìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ rà mà ìbólẹ̀ tí ń pè wá mà ìbólẹ̀ tí ń bá wa dá sétò wa o. Láti Dublin ni mà. Ok mà ẹ rà mà à ń gbọ́ yín mà. Ọlọ́run á máa fún yín ṣe mà. Àmín mà. Eléyìí kàn jẹ́ lẹ́sìn fún gbogbo àwọn obìnrin. Tí ọkùnrin bá kọ̀yàn ọkùnrin náà lèèyàn máa fẹ́. Bẹ́ẹ̀ ni mà. Ọ̀pọ̀ ìgbà la máa ń sọ pé single parent kò kí ń ṣàìsàn single parent kò kí ń ṣàìsàn ṣùgbọ́n ó máa ń wọ́ èèyàn tó wọ́ọ̀dù àìsàn. Kò sí ẹni tó lè dúró ní single parent láti àárọ̀ di alẹ́. Tí àwọn obìnrin bá wá fojú inú wò dáadáa nǹkan tó lé obìnrin yìí tó fi di single parent kò tó nǹkan tá a lọ ń gbà fún boyfriend tá a ní. Tó bá fi kúrò lọ́dọ̀ ọkùnrin àkọ́kọ́ ní Nàìjíríà tó tún kúrò lọ́dọ̀ ọkùnrin ní ibi definitely ọ̀rọ̀ títí ẹ̀ náà ní clinic. So ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló dẹ̀ wà ní iṣu yìí tó jẹ́ pé pọ́blẹ́mù maybe gọ́fìmẹ̀ntì nítorí tó jẹ́ pé à ń rí a lot of help from government kò jẹ́ kí ẹlòmíì kó rí ara rẹ̀ tí ìjọba bá wà lọ́dọ̀ ara rẹ̀ kò jẹ́ ká lè lókè tó bá ṣe èmi wípé èmi náà ń gbà tí ò dáa. Nítorí tó sì jẹ́ pé society ó support ẹ̀ àwa náà dẹ̀ ń support ẹ̀ adult lónìí lóòótọ́ àmọ́ pé àwọn ọkùnrin wà abusive. Lọ́jọ́ ọ̀pọ̀ yìí fi gbà nù àwọn obìnrin náà wà very abusive. Nítorí tá a rí pé báwa wà nínú ọgbọ́n wa. Bí incident tó ṣẹlẹ̀ yìí bá ti lè máa ń gbà àsìkò yìí ó ti ṣẹlẹ̀ sí obìnrin kan tó jẹ́ pé ó rú ẹ̀ láìpẹ́ tó bá jù.
ó mú ọmọ kúrò níbí yìí ó mú ọmọ lọ England ó ní ọkọ ó níyà ọkọ mi níbẹ̀ ọkọ mi ó fún ọmọ 12 years ló ní ọmọ lábẹ́. Allahu Akbar, Allah ọmọ 12 years. títí ọkọ yẹn bẹ́ẹ̀ ni ọmọ 12 years ó tọ́kọ̀ yẹn fi padà sí Nàìjíríà but lọ́tún fọ̀dá máa rẹ̀ lọ ìgbà tí wọ́n yẹn máa padà dé Nàìjíríà wọn. nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń tì í pé kó má bà ó ti burú jù ó ti ṣe kìíní kan jù àwọn náà ni wọ́n pe ọkọ ẹ̀ pé boyfriend ìyàwó ẹ̀ ti fún ọmọ ẹ̀ nínú ọmọ 12 years. àwọn èèyàn ní láti dá sí ni pé kó má gbé láìpẹ́ ọmọ yẹn ti tàbí ọmọ yẹn ti kéré jù máa yẹn wá mú ọmọ yẹn lọ Nàìjíríà àtàwọn àlà ọlọ́run wa nìkan ló mọ ọkọ tó ṣẹlẹ̀ sórí rẹ̀. ṣùgbọ́n ọmọ yẹn ti wá padà bá yunifásitì ní Nàìjíríà bàbá yẹn wá padà rán ọmọ yẹn wá bí pé kó wá sí masters ọmọ yẹn àti màmá ẹ̀ ọ̀tá ni wọ́n títí di èmi yìí. ọ̀tá torí lẹ́jọ́ ọmọ yẹn padà sọ fún bàbá ẹ̀ pé tó bá jẹ́ pé ẹ̀ jẹ́ pẹ̀lú bàbá àwọn ni wípé ilé ayé àwọn ò ní ó ti ṣe ọpẹ́ tó ti ń ṣẹlẹ̀ láti ọjọ́ àná ó ti ń ṣẹlẹ̀ láti jẹta ó sì máa kọ̀ntínú àti ṣẹlẹ̀ ni nítorí tó jẹ́ pé obìnrin lẹ́yìn bá ọkùnrin tọ́ ọmọ ọkùnrin kíkì bá obìnrin tọ́ ọmọ. ẹ ṣe gan ni. obìnrin bá ọmọ ní ọ̀dẹ̀dẹ̀ ọkùnrin wọ́n máa bá a tọ́ àti wọ́n sì kó máa rán níṣẹ́ lọ fọwọ́ lọ ṣe kíní kan ṣùgbọ́n tí ọkùnrin bá obìnrin tọ́ ọmọ wọ́n máa sábà fẹ́ payback tó jẹ́ máa ń gbà náà ní pé kí wọ́n máa ní sex pẹ̀lú ọmọ yẹn. so kíkí gbogbo àwọn obìnrin ká gbìyànjú ká lè máa dissect ara wa wípé ipò làwa dandan burú sí kí ìwà mi tí mi fi sákùnrin kan ò fi dúró tì mí lẹ́yìn ìgbà tí ọmọ rẹ̀ dábọ̀ sọ fún ẹni tó fún mi lóyún yìí tí wọ́n tẹ́tẹ́ jẹ́ pé pọ́ọ̀sì tó wà nínú ọkùnrin tó fi wá fi ọmọ kalẹ̀ fún ọkùnrin tí kò so ìdí rẹ̀ ọkùnrin tí kò pẹ́rẹ́ǹtì rẹ̀ kankan ò mọ̀ ọlọ́run á gbàṣàkóso ẹ̀yìn tẹ̀lé wà lórí ètò onílé àbá àbẹ̀yẹ kẹ́ máa bá àwọn obìnrin sọ ìgbé ká yé tara wa lọ́pọ̀ àwọn orílẹ̀ òyìnbó ìwà Yorùbá ni àwọn òyìnbó gidi yàtọ̀ sí àwọn òyìnbó máa ìyẹn báàgì ọdún níta ṣùgbọ́n àwa Yorùbá àti sọ̀rọ̀ àwa di adébòkèbè especially àwa Nàìjíríà tá a bá ti dé ibi kan kọ́jọ̀ tó bá tètè wọn bá ti kọ́jọ̀ wa lọ́gbà wa pápá ọlọ́run máa bá ẹgbẹ́ àtọmọ rẹ̀ gẹ́gẹ́ bí màmá tó bá sọ̀rọ̀ lákòókò sí sọ ó ti wá ọkọ fọmọ rẹ̀ ó dẹ̀ ti kó àlékún lálá ó ti kó bá ọmọ rẹ̀ torí máa ní òní fi ìyàwó ti ẹ̀ka kó wá fẹ́ tó ọmọ rẹ̀ náà tó ní láti bímọ fún ọkùnrin ní ìlú ìsìn ọlọ́run máa bá ọkọ abáwa ní ìdí ayé wa dànù ṣùgbọ́n káwọn obìnrin ká fojú tó ọ̀rọ̀ ara wa púpọ̀ ọlọ́run á máa fọyín sí i. Amima, ẹ ṣé gan ni ma o jazakallahu khairan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ma ẹ rà ma. Yes. Alaikum salam warahmatullahi. Alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́mì wa tán bá wa dá sí náà. Kí n kọ́kọ́ lọ mú láti orí brother Abdulaziz tán pè láti ìlú Nàìjíríà. Tán ní ó yẹ kí onítọ̀hún yẹ kó rí màárì ni. Ọjọ́ wo la ṣe program kan ní last week tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ blue film ọ̀rọ̀ ògbórú nǹkan bẹ́ẹ̀ yẹn wípé bóyá single parent tàbí ọkọ àtìyàwó sísítà wa alálùbáríkà kan wọ́n pè láti ìlú Amẹ́ríkà wọ́n wá ní àwọn òwò program wa rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn kan máa cross ẹ̀ ní wípé ó dẹ̀ dùn àwọn gan ni wípé ìgbà tí àwọn máa like láti pè wọlé lórí ètò yẹn ibi tó ń lọ ń bẹ̀ ni wípé àwọn single parent báwo ni káwọn ṣe ṣe pé àwọn ò rọ́kọ kò sọ́kọ abẹ́ ẹ̀gbọ́n mi gbogbo lé woman yẹn ní pé kò sí ọkọ wà bẹ́ẹ̀ náà ni ò dẹ̀ tún sí ọkọ brother Abdulaziz ní kó lọ remarry most ẹni tó jẹ́ wípé ọkùnrin tó fẹ́ fẹ́yàn gan tó fẹ́ fẹ́yàwó gan sìn gan ọ̀fẹ́ ẹni tó jẹ́ pé bóyá age of bóyá bíi 40s understand pé òkè bóyá fẹ́ fi ṣe súnà ni bóyá ẹni yìí o bóyá ọlọ́mọ méjì tàbí ọlọ́mọ mẹ́ta o bọ̀ àwọn tó jẹ́ wípé ọ̀ṣárá bóyá ọmọ kan ló bí tàbí ọmọ 20-something years old àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé òun going ní future àwọn ìyá tó jẹ́ pé wà ní 40-something years old tó dẹ̀ tó ìdúró déédéé tó ìjẹ́ single parent ibi tí problem yẹn ibi tó ti pọ̀ gangan nìyẹn
because àwọn gan náà ready láti fẹ́ single parent tó bá tiẹ̀ ní conscious gan á lọ fẹ́ single parent tó jẹ́ ọmọ 20 something years tàbí tó jẹ́ ọmọ 30 years bá wọn ti gbàgbé wípé ẹ̀jẹ̀ tó ń rànù lára ọmọ 20 something years náà ló ń rànù lára ìyá tó jẹ́ 40 something years old jẹ́ ọtísà tábà tún ní ká wò ó lọ sínú kí ni Islam kí ló fi sọ wọ́n máa ní wọ́n ní kán fẹ́yàwó kan kán fẹ́yàwó méjì kán fẹ́yàwó mẹ́ta kán fẹ́yàwó mẹ́rin ẹ̀bọ̀ ọ̀dẹ̀ wàá rí wípé Ọlọ́run náà sọ wípé ẹyọkan oṣù tó bá lè níkápá nínú ẹ̀ òun ni kó ṣe fún tó bá tún ní ká wò wọ́n máa tún gbé wa lọ sọ́dọ̀ wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bóyá ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ àwọn ọkùnrin mélòó ló ń ṣe bẹ́ẹ̀ fún ìyàwó ń sìn ọkùnrin gan òwe kọ̀ mú obìnrin gan torí wípé kí ni àwọn nǹkan kan wà tó stọ̀kì sí wa nínú ọpọlọ brother Abdulaziz ni mò ń try láti ni mò ń gbé ọ̀rọ̀ wọn wò ń bẹ̀ yẹn àwọn ni mo ṣe àṣìjọ ń dìbètì ọ̀rọ̀ brother kan pè láti Nàìjíríà yẹn wípé bí ò ṣe easy ẹ wo ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tíyàwó kú tọkọ kú sójú ogun ẹni tí àgbàlagbà tí ò lọ́kọ gbogbo àwọn yẹn lànábì fẹ́ àzìn wípé ó fi ṣe súnà téèyàn bá fẹ́ ṣe súnà ń sìn súnà lọ sí gbogbo yẹn mọ́ àwọn obìnrin náà wà tó jẹ́ pé wọ́n rẹ́dì láti máa rì bọ́ ọkùnrin ò rẹ́dì láti fẹ́ bóyá láti fẹ́ ru wọn ni mọ́ kàn fẹ́ wọn irú wọn láti sọ pé òkè àbá ẹ̀sùn báwo ni sísà tí mo lọ pè lamẹ́ríkà yẹn pé báwo làwọn ṣe fẹ́ ṣe àwọn táwọn ọlọ́kọ ń sìn ẹni káwọn máa wo blue film ẹni káwọn máa ṣe nǹkan kan wà tí àwọn ní nǹkan tẹ́ sọ yìí o ó dàbí pé àgbẹ̀ àfà wa lọ́jọ́ mi ni o wọ́n máa bá wa dá sí ni o wípé because nǹkan tẹ́ sọ yìí mi ò ó ṣo èmi lọ́wọ́ mi ò mọ nǹkan bóyá tó bá dọjọ́ mi tá bá gbé àwọn àfà wa á lè bá wa yànnàná ẹ̀ torí ẹ̀ kíní yìí ó ti ṣẹlẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sísá wa tán pé mọ́mí wa tán pé láti Dublin wípé irú ẹ̀ ti ṣẹlẹ̀ tí yẹn tí wàá jọmọ 12 years ní ọkọ ìyá ẹ̀ ló fún lóyún. mo kí ló ṣe kíní ìgbà yìí. Assalamu alaikum. tó jẹ́ wípé ṣe wá rí nsìn wípé àwọn orú nǹkan báyìí ó pọ̀ tó ń ṣẹlẹ̀ tí ó ń fi ọwọ́ bò mọ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó ń fọwọ́ bò mọ́lẹ̀ I'm very sure wípé irú eléyìí náà gan mi ò ní sọ náà mi ò ní sọ torí wípé ó ti jẹ́ mi lọ mú lọ ọ̀yẹ́mọ̀ ẹni tó wá rojọ́ fún mi ò tún ní ìyẹn mi ò ní sọ bẹ́ẹ̀ náà àwọn ẹlòmíín máa wà tó máa jẹ́ wípé àwọn ló máa mind láti ra tíkẹ́ẹ̀tì fọ́mọ yẹn láti lọ boyún jẹ́ fọ́mọ yẹn ní Nàìjíríà ẹ má bínú mo ń try láti pé mi ò mọ nǹkan tó ń ṣe fóònù yìí o ó dẹ̀ ring kò dẹ̀ yọ gbígbé jáde ńbẹ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sorry, I was trying to call back. In regard to tí wọ́n ní pé kò sọ́kùnrin mọ́, fine, àwọn èèyàn kì í fẹ́ single mother. Wọ́n á wò pé kí ló lè kúrò ní ọkọ àkọ́kọ́. Ẹlòmíì pé wíṣì ẹ̀ ni ọkùnrin ìpínlẹ̀ ló jẹ́ kí ìyàwó ẹ̀ tó fi divorce. Ó wà lọ́wọ́ ọkùnrin, ó wà lọ́wọ́ obìnrin. I'm not pointing at anyone, lọ́wọ́ ọkùnrin or obìnrin. However, tí obìnrin bá ti mọ̀ pé okay, òun ti make up mind pé òun marry me, kó má ní boyfriend because as obìnrin we need to lay a good example. Nínú ìkùrọ̀ àwọn ní pé tí obìnrin bá tọ́ ọmọbìnrin kan tó bá rí tọ́ tó fi sin ọlé ọkọ it's like ó rí tó dáadáa ó ti build a nation kan nìyẹn. You understand? Àga ọmọbìnrin they are sensitive to look after. They are very sensitive to look after. And whatever we do, our mom might take a step in time to prevent this type of avocation or something. Òun ló dáa kí obìnrin kó rẹ̀ níjàánu. Kóbìnrin kó rẹ̀ níjàánu, okay, mo fẹ́ remarry o, okay, kò sí ẹgbẹ́ fẹ́ mi ò remarry mọ́. I want to be a single mother for my kids. I want to be a single mother to look after myself. Tó bá sì kọ́ ni pé bóun súnmọ́ ní pé àgbọ̀rọ̀ obìnrin gbọ́dọ̀ dá wà. Bẹ̀tìgbà tí ó bá ti wá sí alternative gbogbo nǹkan ṣe ń lọ yìí kí ó lè máa ṣe lọ́wọ́ dédé kó dẹ̀ look after ọmọ ẹ̀ kó dẹ̀ look after pọ̀ òfin ọlọ́wọ́ mọ́ ọlọ́run ló wá wò yẹn gan kó wá rán aláàánú
ọkùnrin aláàánú tó bá jẹ́ ọkọ gidi Ọlọ́run ti wá rán sẹ́ni yẹn but you are choosing one choosing two choosing three kí ni example wo nìyẹn ń build fún ọmọ yẹn gan níbi tó máa fi decide pé òun ò ṣẹ́yún ọmọ yẹn ó ti pass through a lot of things I've said that before wọ́n ti abuse ọmọ yẹn wọ́n pé ìyá mi wọ́n ló fọ́ ara ẹ̀ fa nǹkan yìí ìrẹ̀lẹ̀ ṣẹ́yún yẹn that's why that doctor is standing on the point pé òun ò ṣẹ́yún if I was in that girl's shoe I would say the same thing mom it's your negligence you bear the cross ọmọ yẹn ó máa dùn ó but ó ti fọ́ ara ẹ̀ fọkọ fọmọ ẹ̀ ọkùnrin yẹn ń sè ó lè má rọ̀ ọmọ yẹn mọ́ ó lè sá kó ládùúgbò rẹ̀ ọmọ yẹn gan lè má rí mọ́. bọ èmi nǹkan tẹ́mi rò bẹ́ẹ̀ ni wípé bóyá kán má lọ because tó bá jẹ́ pé nǹkan tó ń fẹ́ fọwọ́ bò báyìí ni mi ò rò pé bóyá wọ́n ní ìdá tí máa wá bọ̀bọ̀ yẹn káàkiri mọ́ nǹkan tí mo rò ní o nǹkan tẹ́mi rò nìyẹn o wípé àbọ̀rọ̀ tó bá wá lọ bá ń sìn àwọn ẹni tí ò yẹ kán gbọ́ ó máa bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ ọmọ yẹn gan náà ó máa ti wá máa di nǹkan tó jẹ́ pé àwọn èèyàn máa ọdún sáà nǹkan tí mò ń sọ tọ́mọ bá ti mọ̀ wípé èmi nǹkan tẹ́mi rò nìyẹn. kò ṣeé bò tẹ́lẹ̀ ó ti di social worker ọ̀rọ̀ social worker ẹ̀rọ òfò iṣẹ́ ẹni kó má jẹ dáadáa ibi tẹ́ ẹ̀rọ jẹ́ àjẹ̀dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ social worker government is involved. Ṣe mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì nìyẹn àní fún àwọn èèyàn tiwa ọdún sáyẹ̀nsì fún dúdú fún àwọn èrò Nàìjíríà wa fáwọn èèyàn tiwa kán má lè mọ̀ wípé òkè bóyá fámìlì báyìí ni nǹkan báyìí ṣẹlẹ̀ sí nǹkan tí mò ń try láti fàyọ́ ń bẹ̀ yẹn ni. kò ṣeé bò ó ti bọ́ fún ìyá ẹ̀ lọ́nà ìṣàánú. Ọlọ́run á ṣe dáadáa fún wa Ọlọ́run á ṣe dáadáa fún wa Ọlọ́run á gbàdúrà wa Ọlọ́run ò ní da ilé àtọ̀nà wa rú máa fi eléyìí náà ká fi pass message síra wa náà ni tó bá mọ̀ pé single parent ni ẹ́ ilé ayé ò ti torí ẹ̀ parẹ́ téèyàn bá tiẹ̀ fẹ́ rì má rì gan wàá ṣàkọ́kọ́ déètì èèyàn kan náà kó tó di wípé o fẹ́ rì má rì ẹ̀ ǹgbọ̀n ká rì má rì yẹn gangan òun ní Islam òun ló fi ayé ẹ̀ gbà wá tó bá mọ̀ wípé o ò rí Mr. Right èyí téèyàn máa fi wá máa gbé ọkùnrin oríṣiríṣi wá sílé ó jẹ́ nǹkan tó jẹ́ wípé bad memory something ni gan fún ọmọ yẹn fún àwọn ọmọ yẹn gan lọ́jọ́ iwájú kò ń ṣe nísìnyí mo sọ̀rọ̀ kan lórí program bóyá bíi last year tàbí nǹkan kan mo ní mo mọ ẹni tó ṣẹlẹ̀ sí ẹnu ẹ̀ báyìí ló fi sọ wípé bàbá òun ó ká orí ìyá òun àti boyfriend papọ̀ àwọn méjèèjì wá jọ ń jà wọ́n jọ ń hágìw yẹn wípé mo rí lágbájá kan ló wá drop kinní kan wípé at the end of the day òun bá bàbá òun lórí ìdọ̀bálẹ̀ níbi tó ti ń bẹ ìyá òun tó ọmọ yìí dẹ̀ mọ̀ wípé nǹkan tí ìyá yìí tó ṣe fún bàbá òun kò dáa bọ̀ bàbá yẹn ẹ máa rí wípé ẹni tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ni ẹni tí ó fẹ́ jẹ́ kí márèjì yẹn kó dàrú ni bọ̀ ọmọ yìí tí nǹkan yẹn lọ tú sí lọ́wọ́ kò kúrò nínú mẹ́mórì ẹ̀ títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí wípé ìyá òun ó ṣe nǹkan báyìí fún kó tiẹ̀ jẹ́ wípé òun ò bá ń bẹ̀ bọ̀ òun bá bàbá òun níbi tó ti dọ̀bálẹ̀ tó ti ń bá ẹmọ̀ àwọn tó jẹ́ pé yàrá kan ló ń lo bóyá ọmọ bọ́ síta ó fẹ́ mú nǹkan kan ó kàn sílẹ̀kùn tó dẹ̀ rí bàbá ẹ̀ ní tó dẹ̀ mọ nǹkan tán jọ ń fà títorí ẹ̀ please ẹ jẹ́ ká máa orúkọ kó má fi wá máa ṣàríkọ́gbọ́n aburú ọ̀rọ̀ boyfriend yẹ gan ọ̀rọ̀ boyfriend pé bóyá bóyá boyfriend tó ti ní rí kó tó má rí má sọ lójú àwọn ọmọ ẹ̀ àwọn oṣù mọ̀ ipò ẹ̀ṣẹ̀ tí a máa gbé boyfriend àkọ́kọ́ wálé ìkejì wálé láti lè mọ Mr. Right especially ẹni tó bá ń ṣẹ̀sìn I'm very sure pé ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ní fàyè gbà bẹ́ẹ̀ sì mùsùlùmí bí ò ṣe fàyè gba irú nǹkan báyìí brother mi sisters mi please ẹ jẹ́ ká torí Ọlọ́run torí pé a jẹ́ single parent yẹn ẹ má jẹ́ ká fi ba ìgbésí ayé àwọn ọmọ wa jẹ́ òun láti wá ń gbọ́ lọ́tún lọ́sì yìí ń sìn ṣé wá rí àwọn ìta wá gbọ́ yìí ṣé wá imagine àwọn yìí tí a gbọ́ tán ṣe lókun òru ṣe mọ̀ wípé ọmọ mi wà ó máa lóun ò fẹ́ rí ìyá òun sójú ní mọ reason tó fi sọ pé òun ò fẹ́ rí ìyá òun sójú ọmọ mi wà lóun ò ní ṣàánú ẹ̀sẹ̀ wípé kó máa kú lọ báyìí òun ò ní fún èèyàn ò mọ kí ló jọ wà láàrin méjì wọn irú eléyìí náà tó rọra ṣẹlẹ̀ yìí ń sìn
ìbẹ̀rẹ̀ la rí àti ìrárin méjì àti ìrí òpin ẹ̀. Àìmọye àwọn ọmọ tó wà ń lo òyìnbó tá a wà nínú èyí tó jẹ́ pé àwọn àti ìyá wọn ọ̀jọ́ ń sọ̀rọ̀, tó bá jọ pàdé ní supermarket gan oníkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni, tó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá jọ ni wọ́n, Yorùbá ni gbogbo wọn, tó dẹ̀ jẹ́ pé ọmọ Nàìjíríà yìí náà ni. Torí ẹ̀ brọ́dà mi àti sísá mi, ẹ̀yin tẹ́ bá join wa tàbí ẹ̀yin tẹ́ máa join wa later, máa bẹ̀ wá wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká please láti share program yìí. Kódà gan ẹ lè share lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta. Oore la fẹ́ ṣe àwọn èèyàn. Ẹlòmíì wà tó bá sọ kò ní gbọ́, tó bá lọ bá sọ sí pé bọ̀ tó bá rí lórí wall ẹ, possibility wà tó máa click ẹ̀ tóun náà máa mú nǹkan kan á ti ṣe àǹfààní fún èèyàn kan nìyẹn. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa, kọ́lọ́run jẹ́ kí a máa rí ẹ̀kọ́ dáadáa, kán rí ẹ̀kọ́ dáadáa kọ́ lára wa, kọ́lọ́run má jọ pé pa burú. Títorí ẹ̀ ìwọ tó bá jẹ́ single parent, please and please and please, tó bá ló fẹ́ date kó tó mọ Mr. Right, jẹ́ kó jìnnà sí àwọn ọmọ ẹ̀. By the time tẹ́ bá dẹ̀ fẹ́ mú èèyàn wá sílé pòkè o, Mr. Right lélẹ̀, jẹ́ kó hàn wípé ẹni yìí ọkọ mi ni, stepdad ẹ lélẹ̀. Tàbí kí lẹni mo sọ gbogbo lé? Ẹni yìí stepdad ẹ ní, ọkọ mi ni ẹni yìí. Àti wípé àwọn ẹlòmíì àrùn oríṣiríṣi ló wà o. Àwọn ẹlòmíì wà àrùn pé ká rí ọmọ kékeré láti bá máa fi ṣe ìṣe aburú, òun ló wà. Kódà gan aṣáà gbọ́ bàbá tó ń fọmọ ẹ̀ lóyún, kí ló fà á? Fídíò yẹn mi ò mọ ẹni tó send, ẹni tó tí mo bóyá orí péjì, bóyá òpópó kò ń sórí WhatsApp. Pásítọ̀ leléyìí nínú London, pásítọ̀ lẹni tí mò ń sọ yìí. Ọlọ́pàá Nàìjíríà kan ló mú eléyìí sìn, mo wo eléyìí ní news ló gbé. Nǹkan tí mò ń sọ bóyá bíi 3 weeks or 4 weeks ni. Pásítọ̀ ni ọ́njèlè ìyàwó náà, bọ̀ mo mọ̀ pé wọn tiẹ̀ ló máa pọ̀ ju tìyàwó lọ. Tó lóun kò yẹ kóun jẹ èèyàn, ìgbà tán mú ẹ lọ́wọ́ lẹ́sẹ̀ ń sìn ló ní kò yẹ kó jẹ èèyàn, ẹranko ló yẹ kóun jẹ, màálù ló yẹ kóun jẹ, òun ò tiẹ̀ ń ṣèyàn rárá ni. Ọmọ 2 years, ọmọ 3 years, ọmọ 5 years, àwọn ọmọ lòun máa ní kán dájọ́ sínú yàrá fóun tó fẹ́ ṣe prayer fún wọn, ó fẹ́ ṣe deliverance fún wọn. A wá máa bá àwọn ọmọ, a máa fọwọ́ rò wọ́n lára, a máa fọwọ́ máa rò àwọn ọmọ lára. Ta ló mọ ìgbà tó ń ṣe kó tó di wípé àṣírí ẹ̀ wá tú? Ó yẹ ẹ jẹ́ ká wá gbé sí other side. Kó wá jẹ́ irú ọkùnrin yìí ń sìn tó pera ẹ̀ ní pásítọ̀ tó ń ṣerú nǹkan báyìí fún àwọn ọmọ ọlọ́mọ. Understand, tó ń ṣerú nǹkan báyìí. Kó wá jẹ́ òun nírú boyfriend èèyàn kan ń sìn tó wá sọ wípé o ti lọ síbi iṣẹ́, o ti rí boyfriend yẹ. Kódà gan o ti rí ọkọ ẹ̀ gan, fi ọmọ sílẹ̀ fún. Ẹ mọ̀ iye àwọn ọmọ ọlọ́mọ ń sìn tó máa ti fi ọwọ́ ẹ̀ lásán tó máa ti fi disvirgin wọn. Ó converse fúnra rẹ̀ báyìí ní life and direct wípé ẹranko òun kò tiẹ̀ yẹ kóun jẹ èèyàn, kò tiẹ̀ yẹ kóun máa gbé láàrin èèyàn, kò yẹ. Ẹ̀sùn tó wá fi kan ìyàwó ẹ̀ ni wípé ìyàwó ẹ̀ náà mọ̀ ń pa ẹ̀. Bọ́ ibẹ̀ yẹn ò wá yé mi dáadáa, báwo ló ṣe mọ̀ ń pa ẹ̀? Bóyá ó mọ̀ nípa ẹ̀ tó ń cover ẹ̀ nìbọ̀. Wọ́n ti sọ pé ìyàwó ẹ̀ náà máa jẹ nínú ìyà náà, ó máa jẹ nínú ìyà yẹn. Ẹ wá jẹ́ ká wò ó kó wá lọ jẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn náà pọ̀ níta. Obìnrin ò nírú àrùn yẹn ní ara. Ṣé obìnrin fẹ́ máa sọ wípé òun fẹ́ lọ bá àbúrò ọkọ òun sùn ni, tàbí òun fẹ́ lọ bá àbúrò bọ́? Ọkùnrin ló ní àwọn problem yẹn lára tó pọ̀ lóríṣiríṣi. Ó dẹ̀ pọ̀ ń lo òyìnbó, ìbẹ́ẹ̀ náà ló wà ní Nàìjíríà náà nìyẹn. But ti Nàìjíríà ó ṣe ń fewé mọ́ta báwo náà ṣe máa ń sọ. But tí bíbá yìí àwọn ọmọ àrùn ni. Kódà gan ládùúgbò gan àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ti ṣe kinní mọ́ wọn lára tán ti mọ̀ wípé ọmọ kéékèèké lẹ́yìn máa ń wá káàkiri o. But ní ọ̀dọ̀ obìnrin, mi ò rò pé bóyá obìnrin, mi ò rò pé obìnrin ní irú sickness yẹn. But ọkùnrin ló ní sickness yẹn lára. Ìwọ tó bá ti wá jẹ́ single parent, you trust nobody. Kódà gan ẹlòmíì gan kò ń ṣe pé kò trust ọkọ ẹ̀, but ó tún máa lajú sílẹ̀ ní wípé má bá àwọn ọmọ ìṣeré jù, ẹ má múra báyìí tí dájú yín bá wà nínú ilé. Tó bá ti jẹ́ àwọn ọmọ tó ti dàgbà, kó tẹ́ ṣe tó dàgbà gan, èmi rọ́kùnrin tó jẹ́ wípé
ọmọ 3 years old ni tí ìyàwó ẹ̀ ní kó help òun nínú ìlú òyìnbó yìí náà ni tíyàwó ẹ̀ ní kó help òun láti wẹ̀ fún ọmọ ó lóun ò lè wẹ̀ fún ó lóun ò lè tó bá jẹ́ yẹn ni òun ò lè wẹ̀ fọ́mọbìnrin irú yẹn sì possibility wà kó mọ irú nation tóun ní ó declare fún ìyàwó ẹ̀ ní pé mi ò lè wẹ̀ fún ọmọ ẹ̀ tó bá jẹ́ ọmọ ọkùnrin fine ni mi ò lè help ẹ bọ̀ mi ní lè wẹ̀ fún ọmọ wa obìnrin ṣé ẹpọkùnrin mi wà ó lè fìtìjú kárùn ó lè jẹ́ pé ó máa ṣe ó lè wẹ̀ fọ́mọ yẹn ẹlòmíì dẹ̀ máa wà tó máa wẹ̀ fọ́mọ yẹn with rest of mind tí ò ní anything tó máa wẹ̀ fún àti normal ẹ pé kí ló wà lára ẹ̀ tí ṣèbọ́ ọmọ òun lòun wẹ̀ fún ọlọ́run ò dá wa dọ́gba ẹlòmíì wà ó kàn ń wo fíìmù lásán ni tó bá ṣí nǹkan kan sílẹ̀ fún ara ọkùnrin ó máa dìde ni tàbá kọkùnrin 5 sílẹ̀ a lè rárá ọkùnrin bíi 3 tó máa dìde tó lè jẹ́ pé tẹ bá móbìnrin sílẹ̀ ẹ máa róbìnrin obìnrin ó lè má jẹ́ nǹkan kan lára òbígbà tó yẹ bóyá yóò bá fi bó tó bá jẹ́ pọ́kùnrin ni ọkùnrin ó lè jẹ́ pé bóyá ṣèpù ìdí lórí ẹ̀ máa ti tanná ó lè jẹ́ ṣèpù àyà ó lè jẹ́ stasho ó lè jẹ́ anything torí ẹ̀ ló lè jẹ́ wípé Islam gan ti gbogbo ẹ̀ láṣẹ pé fún wa gan wípé ká wo bá ṣe máa múra so that a ní lè jẹ́ kí àwọn ẹlòmíín máa gba orí wa dẹ́ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ tí n bá wọ ṣọ́ọ̀ṣì mo wọ miniskirt mo wá lọ rìn bákan lórí títì mo wá wọ aṣọ tó jẹ́ pé gbogbo àyà mi ó ṣí sílẹ̀ mo wá ti mú gbogbo makeup náà mo ṣáà ti dúró déédéé ṣá tọkùnrin mi wá lọ ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe ó lè mí ni mo ní ẹ̀ṣẹ̀ yẹn torí èmi ni mo múra bẹ́ẹ̀ èmi ni mo jẹ́ kó àṣetánì kó máa lò ní at that moment torí ẹ̀ àwa obìnrin a kàn láti ṣàmójútó tó pọ̀ fún àwọn ọmọ wa ìwọ tó bá ní ọmọ obìnrin lọ́wọ́ wà very very careful pẹ̀lú nǹkan tó bóyá o fẹ́ date èèyàn kódà gan pẹ̀lú àwọn neighbor àwọn uncle as in ẹ̀jẹ̀ wa uncle as ẹ̀jẹ̀ wa ni mò ń sọ bóyá bọ̀bọ̀dá tèmi tàbábúrò mi tó bá jọ́kùnrin ẹ̀kọ́ ní gbogbo eléyìí bí ọ̀rọ̀ èèyàn kan ni ó ní tó bá lọ ṣe DNA ní gbogbo Nàìjíríà ó ní òun pretty sure wípé ọmọ àlè tó máa wà ń bẹ̀ ó máa á fẹ́ tó bóyá bí ìdajì tàbí kó fẹ́ ju 60-40 gan lọ kọ́lọ́hún kó ṣe dáadáa fún wa kọ́lọ́hún kó má fi wá sílẹ̀ kọ́lọ́hún kó má dààmú wa àbí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má fọmọ dààmú wa kó má fi ara wa náà kó má fi dààmú wa gbogbo ìdáwọ́lé wa kọ́lọ́hún Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó yọrí sí dáadáa please brother mi àti sister mi ẹ̀yin tẹ́ ń bá wa dá sí ọ̀rọ̀ charity wa ẹ má gbàgbé wa o gbogbo ìgbà pátápátá òun ni à ń béèrè ìrànlọ́wọ́ fún àwọn aláìní tán wà ní ìlú Nàìjíríà tó jẹ́ pé ojú Ọlọ́run ọba náà ń wò Ọlọ́run náà ní ká ṣe ìtọrẹ àánú wípé ẹni tó bá domi síwájú náà kóun náà tẹ̀lẹ̀ tútù àbí Ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn ọmọ wa ò ní gbégbá bára o àwọn ọmọ wa ò ní gbégbá bára o ojú ò ní tì wá ọ̀rọ̀ wa dayọ̀ account number wa òun ló ń rò lórí screen yìí lórí amóhùnmáwòrán yìí ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ wo àwọn program tá a bá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lọ sórí YouTube lórí Zabby Sanusi lórí YouTube náà a ti ń download ẹ̀ síbẹ̀ kọ́lọ́run kó ṣe dáadáa fún wa gbogbo ilé pátápátá mo ní kó má dàbí pé mi ò dágbére fún yín ni o mo ní mò ń lọ sí Austria ní ọ̀la inshallah lára àwọn ẹbí wa kan àwọn náà fẹ́ ṣe nìkáì bọ̀ tá a bá ti débẹ̀ ẹ rí ẹni tó bá jẹ́ inshallah àjọ wà ní ojú amóhùnmáwòrán fún yín wípé this is our family o kí Ọlọ́run kó ṣe dáadáa fún wọn wọ́n ti wá fẹ́ join wọn papọ̀ kó má jẹ́ ti kó má jẹ́ tààrùn kó má jẹ́ ti ìbànújẹ́ gbogbo ẹni tó wùn láti ṣerú ẹ̀ náà fọmọ àtẹni tó fẹ́ ṣe àtẹni tó sì ń prepare kọ́lọ́run kó ṣe é fún wa pẹ̀lú rọ̀rùn kárí ọmọ sí lọ́lé ọkọ kọ́lọ́run jẹ́ kí àwa tó wá rọ́mọ ọmọ nínú ọlá ńlá nínú ìfọ̀kànbalẹ̀ nínú ìdùnnú nínú ayọ̀ ọlá kún fàyà kún ọlá ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run ọlá títóbi Ọlọ́run ọlá láhùlà wàlá quwwata illa billahi àlẹ́ làzim gbogbo wa pátápátá ni mo kí o sísá Koforola láti
Amẹ́ríkà salamu aleykum, sista Olúwatósìn Ọmọbọ́lájí salamu aleykum, sista Abíkẹ́ Adé salamu aleykum, broda TJ Alhaji salamu aleykum, sàíkújọ́ mẹ́ta ọmọ mi Wàsíù Rájí salamu aleykum, salamu aleykum gbogbo ilé gbogbo wa pátápátá ni mo kí. Ẹ jẹ́ ká rí love, ẹ jẹ́ ká rí like. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ tí share, please ẹ jẹ́ ká torí ti Allah subhanahu wa ta'ala fún àwọn tó máa kẹ́kọ̀ọ́ ní orí nǹkan tá à ń sọ yìí nísìnyí tàbí lọ́jọ́ iwájú, please ẹ jẹ́ ká share. Ọ̀rọ̀ wa dayọ̀ ọjọ́ òní tiwa, ibi báyìí la máa dúró sí ní ọjọ́ títí òní. Ìpàdé wa di next week nìyẹn, inshallah. Kọ́lọ́run má lókun ló ń sọ̀rọ̀, Kọ́lọ́run kó ṣọ́ wa títí ju ìgbà náà lọ. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Dr. Zabby Sanusi ní ìlú UK. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ join wa náà, a mind láti mọra wa síbi tẹ́yin náà bá ti join, tẹ́ bá ti ń wò wá, ẹ lè type ẹ̀ náà síbẹ̀. Kọ́lọ́run kó má dojú ọ̀rọ̀ wa rú. Subhanaka Allahumma wa bihamdiki wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. One love gbogbo ilé o. Assalamu alaikum. For more videos, kindly subscribe to our YouTube channel.